we see that many other people will serve you. It's time for Africans to be served rather than you serving. God bless you. And this I pray for you. Bring the blessings of Olodumare to you. Bring the blessings of God to you. Now all sins from the time of dark ages, all sins, gbogbo ègún ìbí, ègún ìrandíran tó ti ṣẹlẹ̀ láti ayé ìgbà tó dúdú, gbogbo ègún yẹn yóò dákẹ́ lórí yín, yóò dákẹ́ lórí ọmọ yín, yóò dákẹ́ lórí aya yín, yóò dákẹ́ lórí ọkọ. Ẹ̀yin lẹ́ẹ̀dì pègùn rẹ fúnlé yín, bí ègún bá ti parẹ́, ọgbọ́n tẹ́ fi máa sọ àwọn nǹkan di, tẹ́ fi máa sọ àwọn nǹkan tí mò ń sọ yìí tí ó fi di finish pro yìí ó wọlé. Gbogbo ègún òbí, gbogbo ẹ̀jẹ̀ tó bá yọ dáwọ́, tó bá ń sàn nílẹ̀ Yorùbá yọ dáwọ́ dúró, gbogbo ẹ̀pá àfọmọ́ rúbọ yọ dáwọ́ dúró. Ẹ̀ṣẹ̀ làwọn eléyìí, gbogbo eléyìí la fẹ́ jọ dáwọ́ dúró, yóò sì dáwọ́ dúró. Ẹlẹ́ṣẹ̀ Ọlọ́run, ẹ̀ṣẹ̀ ò ní rò lórí wa mọ́. Ẹ láyọ̀ o, ẹ ra àánú gbà o. May God bless you. May the sins of your forefathers not be visited on you, to not be visited on your children, to not be visited on your wife, to not be visited on your husband. And may you grow in success, in happiness, by the grace of God Almighty. Thank you. Yorùbá. Thank you so much. Yóò ṣe bẹ́ẹ̀. Láṣẹ ọba kan ṣoṣo. His Imperial Majesty. Tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń ṣọlá, lẹ́nìkan gbọdọ̀ bí léèrè. Let us all of us here say kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Thank you, ladies and gentlemen. Give it up for the Imperial Majesty. Ọba Kambi, thank you so much, sir. We're going to start counting now. Are you ready for the count? Let me say something. After the count,